ọ̀nà tí wọ́n lè gbà dọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò jìnnà sí wa. Allahu Akbar. Ọlọ́run ò jìnnà. Kò jìnnà. Àìjìnnà yẹn ọ̀nà yẹn tún wá jì. Ọlọ́run ò jìnnà. Kò jìnnà. Àìjìnnà Ọlọ́run yẹn ọ̀nà tún wá jì. Àbí kí èèyàn gbàlàyé dáadáa. Àlàyé àbá wọnú al-Qur'an. Bismillahir Rahmanir Rahim. Wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'ani. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. So ó súnmọ́ wa nìyẹn. Ọlọ́run ní tẹ́rù mi bá béèrè nípa mi tó bá béèrè ń pa mi lọ́wọ́ ẹ̀ fa inni qaribun èmi mo súnmọ́ jù. Allahu Akbar. Ujibu da'wata da'i idha da'ani. Ìdáhùn pèpè ẹni tó bá pè mí. Allahu Akbar. Falyastajibu kóhun kọ́kọ́ dá mi lóhùn náà. Waliyu'minu bi ó sì nígbàgbọ́ sí mi. La'allahum yarshudun. Ó nìyẹn. Ọlọ́run ò jìnnà sí wa. Akramakumullah. Àmọ́ náà tí ó fi jìnnà ó ní pé kó má wà. Bó ṣe súnmọ́ yẹn ìlà tó wà lọ́wọ́ wa yìí tá bá ń wo lókèrè báyìí a rí yóò hàn pétépété lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni sá. Tó bá ti sún mójú ẹ̀ ò ní rí i mọ́. Allahu Akbar. Bọ́lọ́hun ṣe súnmọ́ yẹn tó o bá ti wá yóò jìn lójú rẹ̀. Allahu Akbar. Akramakumullah. Báwo ni ó ṣe jìn kò má ṣe tiẹ̀ kéèyàn má ṣe tiẹ̀. Allahu Akbar. Kó má gba tiẹ̀ gbọ́ kó má tẹ̀lé Ànábì ìlànà t'Ọlọ́run bá là kó má tẹ̀lé. Allahu Akbar. Àìtẹ̀lé yẹn yóò mú jìnnà sọ́lọ́run. Allahu Akbar. Allahu Akbar. Bó ṣe rí nìyẹn. Allahu Akbar. Ọ̀rọ̀ yìí ó yé yékéyéké. Aya al-Qur'ani lè fi kọ́ wa yín pé Ọlọ́run ọba yẹn jìn ó súnmọ́ ọ̀nà téèyàn wá ń tọ̀ jìn àwa ti rí pé Ọlọ́run yẹn ó súnmọ́ a tún wá fẹ́ fà á mọ́ra a fẹ́ wọnú Ọlọ́run kọ́ Ọlọ́run mọ̀ pé. kò ń ṣe ni téèyàn ń wọ́ mọ́ra. Allahu Akbar. Ọlọ́run tóbi tayọ èèyàn ó wọ́ mọ́ra. Allahu Akbar. kò jìnnà sí ẹ. Káì. toró ò rí. La ilaha illallah. Nǹkan tí àwọn bá rí lèèyàn ń wọ́ mọ́ra. La ilaha illallah. Ẹni tí ò bá dẹ̀ tóbi jù lèèyàn ń wọ́ mọ́ra. Káì. Ó tóbi tayọ nǹkan tọwọ́ lè ká débi tó fi wá wọ́ mọ́ra. Allahu Akbar. So bó ṣe rí nìyẹn. Èèyàn wá fẹ́ rin ọ̀nà yìí. Ọ̀nà wo lèèyàn tọ̀ kọ́lọ́n jẹ́ àríyìn pẹ́sà. Ọ̀nà téèyàn ń tọ̀ pọ̀. Àmọ́ náà kan ṣo náà ni. Ọ̀nà ló pọ̀ yìí. Ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ yìí ẹyọ kan ṣo náà ni. Mo sọ nínú tafsir. Akramakumullah. Wọ́n dẹ̀ wá nu tírà tí mo ṣe. Aturuku shatta wa turuku l-khayri mufradatun
wasalikuna tariqal khairi afradun. الطرق شتى وطرق الخير مفردة والسالكون طريق الخير أفراد والسالكون طريق الخير أفراد. ọ̀nà pọ̀ àtúrùkù ṣàtà oríṣiríṣi lójú ọ̀nà wọ̀túrùkù khairi مفردة ọ̀nà tí wọ́n ń gbà dọ́dọ̀ ọlọ́run ẹyọ kan ṣo náà ni. Allahu akbar. والسالكون طريق الخير أفراد àwọn èèyàn tó wọ́n ni wọ́n máa ń tọ ojú ọ̀nà yẹn. Allahu akbar. والسالكون طريق الخير أفراد bẹ́ẹ̀ni àfúrádù yẹn àwọn èèyàn tó wọ́n àwọn ni. èèyàn tó wọ́n ni. akramakumullah. pé kéèyàn tó rí ẹni tó lóun fẹ́ máa rìn lójú ọ̀nà oore ojú ọ̀nà pé mo fẹ́ dá ọlọ́run mọ̀ àwọn ẹ̀ṣá ni. ẹ̀ṣá ni akramakumullah. kì í ṣe wọ̀ndọ̀rù wọn wá wọ̀ndọ̀rù kú bẹ́ẹ̀. Allahu akbar. Allahu akbar. àdìtú ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ fún wa láàárọ̀ ìsá. àdìtú kọ́ anakumullah. àdìtú kọ́ ọ̀nà kan ni ọ̀nà ọ̀nà yìí kan ṣo ni ọ̀nà ló wá pọ̀ yìí. ọ̀nà ló pọ̀ lóríṣiríṣi. báwo lèèyàn ṣe wá fẹ́ differentiate tọ́nà bá ti fẹ́ pọ̀. èèyàn tọrọ kó máa bẹ lọ́wọ́ wípé ihdina siratal Allahu akbar. mustaqim. Allahu akbar. Allahu akbar. kai. ihdina siratal mustaqim. ọ̀nà tó straight Allahu tí akbar. ò wọ́ ni kò fi wá mọ̀. Allahu akbar. ọlọ́run nìkan ní fúnyàn láísẹ̀nsì àti físà rẹ̀. òun ni ó fi hàn mọ̀nà. Allahu akbar. ó rí tí níjọ́ tí ànábì sallallahu alayhi wa sallam. nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń jíṣẹ́ Abu Talib ẹ̀gbọ́n bàbá ẹ̀ bárẹ̀. òun ni himaya ẹ̀ àti ìyàwó ẹ̀ Khadija Allahu àwọn ta'ala anhu. méjèèjì yìí ni sanadi ẹ̀ àwọn ni himaya. Allahu akbar. gbogbo bó ṣe wá ṣe tínú ẹ̀ dùn tó níjọ́ tí wọ́n bí ànábì gan sallallahu alayhi wa sallam. àti gbogbo bó ṣe gbà tó ìfẹ́ tó ní sí ànábì rí ìfẹ́ yẹn ó sì mọ̀ ànábì wá fẹ́ kò fẹ́ kó pẹ̀lú àwọn kèfèrí. Allahu akbar. ó wá di pé gbogbo ikú ti dé balagatil hulqum. balagatil hulqum akramakumullah sa. ó ti dé ọ̀nà fún ẹ akramakumullah sa. tí ó fi di pé yóò dágbére fáyé. ànábì wa lọ bá yí pé kíkú tó pa ẹ́ yìí òun fẹ́ kó wí kẹ́límà kan pé ashhadu an la ilaha illallah. Allahu akbar. bánàbí ti fẹ́ràn ẹ̀ tó la ilaha illallah. tí ìfẹ́ yẹn pọ̀ dé Allahu akbar. làwọn kó wí ọ̀nà tí òun á bẹ̀rù kú ni la ilaha illallah. òun ò ní wí la ilaha illallah. kó ṣàfihàn lẹ̀bẹ̀ la ilaha illallah. ètò òun wí nígbà tóun lálàáfíà kóun wá wí pé ìgbà tí kú dé Allahu akbar. òun ò ní wí. Allahu akbar. àyà sọ̀kalẹ̀ pé innaka lan tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha. ìwọ kọ́ ló fẹ́ fọ̀nà mọ́ Allahu akbar. ọlọ́run ló ní ìmọ̀nà lọ́dọ̀. kai. òun ò lè nífẹ̀ẹ́ èèyàn ìfẹ́ tó ní sí yẹn kó wá fi fọ̀nà mọ́. Allahu akbar.
innaka la tahdi man ahbabta. ó lè fọ̀nà mọ ẹni tó nífẹ̀ẹ́. walakinna Allaha yahdi man yasha. àmọ́ Ọlọ́run ní fọ̀nà mẹni tó bá fẹ́. wa huwa a'lamu bil muhtadin. òun ló sì mẹni tó wà lójú ọ̀nà mọ̀. La ilaha illallah. tòun ti bá nábì ṣe jáàyù Ọlọ́run tó. bẹ́ẹ̀ni. kí yẹn páàsì yẹn ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ọlọ́run ló wà. Allahu akbar. òun náà lè fi ní ihdina siratal mustaqim. bẹ́ẹ̀ni. òun ni kéèyàn dún ní mọ́. àwọn ẹlòmíràn á rí pé àmọ̀nà la ṣe máa ń ṣe ní wákàtí márààrún táàkì fatia pé ìdínà kò yé wọn ni. akramakumullah. láàrin ìṣẹ́jú kan bá Ọlọ́run lè yí ọkàn yẹn padà. La ilaha illallah. èyàn ò kí ń dunnú lórí pé àwa là ń ṣe báyìí. rárá. èmi mo gbàwẹ̀ èmi mo ń kírun. rárá. Allahu akbar. ó di nínú àwọn asnaful magruri nìyẹn. Allahu akbar. so ahadakum la ya'malu bi amali ahli al-jannati. èèyàn lè ṣe máa ṣiṣẹ́ àlìjánnà bọ̀ kó máa ṣiṣẹ́ rí. hatta ma yakunu baynahu wa baynaha illa zira. rájá pé yóò kú òun kó wọ àlìjánnà báyìí kò ní jù gbọ́n kan lọ. fayasbiqu alayhi al-kitab. a sì ti kọ́ pé ọmọ náà ni. fayamalu bi amali ahli an-nari. lẹ́nu ìṣẹ́jú tó kù yẹn yóò bá máa ṣiṣẹ́ iná. fayadkhuluha. iná yẹn ni ó wọ̀. wa inna ahadakum la ya'malu bi amali ahli an-nari. èèyàn lè ti máa ṣiṣẹ́ bọ̀ wúú káwọn èèyàn máa ń pẹ́ ọmọ bú èèyàn bú yóò wá kú kó kú kò ní kú gbọ́ ìgbọ̀n fayasbiqu alayhi al-kitabu tí àtàkọ́ bi amali ahli al-janna. yóò bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ àlìjẹ́nà yóò bá wà àlìjẹ́nà. bó ṣe rí nìyẹn. sọ mo wá mú tírà yẹn 1998 ni mo ti ṣe. mo pè é ní bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn nǹkan tí mo rí nígbà yẹn òun náà ló jẹ́ ń ṣe tírà. La ilaha illallah. láti 1998. bẹ́ẹ̀ ni. tí ń lọ láwùjọ mùsùlùmí jọ náà. n tó ń lọ mo ń rí àwọn oní sálàfí wàhábì wọn ìgbòde tán báyìí but mo rí páwọn onítàsọ́wòf kì í ṣe ojú ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀ ni wọ́n ń tọ̀ kì í ṣe nǹkan tó ń pè ní tasawuf làwọn ń ṣe so kíní yìí jẹ́ nǹkan kíní lórí ẹ̀ mo wá pe orúkọ tírà yẹn ní atasawuful islami fi Nàìjíríà mi ò sọ mí o but nínú Nàìjíríà yìí in tó ń jẹ́ tasawuful islami ká sọ̀rọ̀ lórí ẹ̀. bahthun mawdu'iyyun fi tatbiqati sufiyya an-Nàìjíríyì. báwọn ní Súfí ṣe ń pe tasawufu ìwádìí ń pẹ́ akramakumullah. kí ló ń jẹ́ tasawuf anakumullah. kí làwọn ń pè anakumullah. ẹlòmíín mú pé tẹ̀sùbáà nìkan ṣo ní tasawuf ẹlòmíín mú ká dagbádá kiri ká máa kàwé láwà ní òun lẹlòmíín mú tasawuf ẹlòmíín mú Tìjàníyà ni mí Kàdíríyà ni mí akramakumullah. ló mú ní tasawuf
ìyẹn là ń pè tatarruk. Ẹlòmíì oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn òun ni kálukú mú lọ́tọ̀ọ̀tọ̀. ó wá ń gbé oníranran àwọ̀ wá. ó wá ń gbé oníranran wá. èèyàn lè jó ní súfì kò mí ní pé kódà ẹ lè má bá tẹ̀sùbá lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. oní súfì dẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Allahu Akbar. ẹlòmíì lè jẹ́ wòlíì. náà. àwọn èèyàn ó máa rí nírí pé kò máa wé láwàní kìí ṣe wòlíì kò dárùngbọ̀n sí irú ẹni èyí ṣe wòlíì kò oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n máa mú ẹlòmíràn tún máa parọ́ fún wọn wòlíì kí ló ń jẹ́ wòlíì ní mi ò fi bú Christianity ẹ̀sìn kan o lọ́dọ̀ àwọn Christian pàápàá jùlọ àwọn kérúbù wọ́n á ní eléyìí wòlíì ni kí náà ń pè ń wòlíì prophet lẹ́lòmí kí náà ń pè ń prophet ó dàrú mọ́ wọn lọ́wọ́ èdè lárúbá ni wàlíì. akramakumullah. ìgbà tí wọ́n fẹ́ tú bible tí kí ni Samuel Ajayi Crowther tó fẹ́ tú bible ní Freetown torí wọ́n kó lẹ́rú ńgbà yẹn wọ́n kó wọn lẹ́rú Freetown náà ti dà wọ́n lẹ̀ ìlú tí wọ́n ti dà wọ́n lẹ̀ yẹn ló jẹ́ Freetown ìlú tá ti free àwọn ẹrú. wọ́n ti kó wọn sọ́kọ̀ tán ti ń lọ tí ọkọ̀ wọn wá dúró tán ni wọ́n ti cancel ní tán ti wá dá wọn lẹ̀ tán ti dá wọn lẹ̀ akramakumullah sa òun ló ń jẹ́ Freetown. akramakumullah sa. ìgbà tí ó tú báíbù èdè ìsìláàmù lèdè tí ó fẹ́ fi ló fi tú báíbù táwọn yẹn ti gbọ́ tédè Yorùbá tó ti mixi mọ́ akramakumullah àwọn tó ti mixi mọ́ Islam inú ẹ̀ ni wàlí akramakumullah ló fi tú ní wòlíì. kí máa yà lọ bẹ̀rẹ̀ so bí yẹn ṣe rí nìyẹn. man huwa al-wali. at-tariqu ila al-wilaya. ok tàbá wáyé pé èèyàn di wòlíì ó fẹ́ di wòlíì báwo la ṣe lè di wòlíì. wat-tariqu ila al-wilayati yatakallasu fi thalasi shu'abin wa far'ayn. ojú ọ̀nà èèyàn ó di wòlíì salasu shu'abin. yatakallasu fi thalasi shu'abin. ọ̀nà mẹ́ta ìpín mẹ́ta ló bá gégé kéré báyìí á pín sí mẹ́ta. wa far'ayn. á wàá dá sọ́nà méjì. al-awwal. àkọ́kọ́. al-imanu billah. ẹni tá a pè ń wòlíì yóò ní mọ́ni pẹ̀lú Ọlọ́run. athani. ẹlẹ́ẹ̀kejì. ada'ul fara'id. yóò máa ṣe ọ̀ranyàn t'Ọlọ́run. athalith. ẹlẹ́ẹ̀kẹta. fa'ilun nawafil. yóò máa ṣe ilé iṣẹ́. akramakumullah sa. lẹ́yìn ìgbà tó bá ṣe ọ̀ranyàn tán èyí tó bá kù ní èlé yóò máa ṣe. yóò kọ́kọ́ gba Ọlọ́run gbọ́. bẹ́ẹ̀ni. yóò máa wá ṣe ojúlówó iṣẹ́ tó jọ̀ràn yàn. yóò máa wá ṣe àwọn èlé iṣẹ́ lélẹ́rí. bẹ́ẹ̀ni. akàsọ̀ mẹ́ta nìyẹn. ìpín mẹ́ta nìyẹn wọ́n ní ṣọ́àbù mẹ́tẹ̀ẹ̀ta. wal far'an al-awwal minhuma. a máa pè sí méjì. ẹ tuntun méjì.
الفرائض الظاهرة faraidu ọ̀ranyàn az-zahira tá à ń fojú rí báyìí akramakumullah ọ̀ranyàn ورأسها nìyẹn. akramakumullah الجهاد وترك المعاصي. èyí tó jẹ́ ojúlówó ẹ̀ òun ni kéèyàn mú jihad akramakumullah jihad yẹn ń ṣe ó gbébọn ó gbé dà o. أكرمكم الله. جهاد النفس. jihadun nafs akramakumullah mujahadatun nafs akramakumullah kò bẹ́ẹ̀ mí ẹ̀ wọ ogun الله يقهرها الشيطان. iṣẹ́ àṣetánì máa jẹ ẹ̀mí ẹ̀ lọ́jà. akramakumullah أكرمكم الله. tẹ́mi yẹn bá ti fẹ́ wọ offside kó dá padà ń pẹ́ tọ́ má lọ bí tọ́lọ́mù ò fẹ́ gúnrí kúrò mẹ́ akramakumullah sa وترك المعاصي. kó o sì ju ẹ̀ṣẹ̀ lẹ̀ má máa ṣẹ̀ṣẹ̀. akramakumullah والفرع الثاني ìpín kejì الفرائض الباطنة ọ̀ranyàn tó fojú pamọ́ وهي òun ni pé إخلاص النية la kò ilaha jẹ́ kí illallah ẹ̀mí ẹ̀ mọ́ والبعد عن الظن kó o sì jìnnà sí ròyìnròyìn kai والبعد عن الكبر والعجب kó o sì jìnnà sí mọ́tómọ́tó àtijọ́ rẹ ní lójú akramakumullah والبعد عن النفاق kó o sì jìnnà sí ìwà mọ̀náfìkì akramakumullah والصدق má sòdodo والأمانة ní àmánà والبعد عن الخيانة jìnnà sí ìdàlẹ̀ akramakumullah sa والتوبة máa túbá ń gbogbo ìgbà والخشية bẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbà والخوف من الله Allahu akbar máa páyọ̀ ọlọ́run ní gbogbo ìgbà Allahu akbar والصبر ní àtẹ̀mọ́ra والبعد عن الكراهية jìnnà sí ìkórìíra والبعد عن الغيرة jìnnà sí gíra رحمكم الله owú ربنا أكرمكم الله kódà owú tútù حياكم الله ó jìnnà sí أكرمكم الله so ولكن الأولياء ليسوا ṣé gbogbo nǹkan ta ní معصومين. ṣé gbogbo nǹkan ta ní kéèyàn jìnnà sí kó ṣe bẹ́ẹ̀ ni sa òun la kà yìí. àtẹlé téèyàn bá fojú rí àtẹlé téèyàn ò lè fojú rí fojú rí. akramakumullah sa àwọn pé ẹni tó gbé omi àlùwàlá nìsín fàráìdù kan ló fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ ni sa gbogbo èèyàn ní òòrì tó ṣàlùwàlá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyí téèyàn fojú rí nìyẹn akramakumullah sa gbogbo èèyàn ní òòrì tó bá ń kírun ó ti wọ mọ́ṣáláṣí ó ń kírun mọ́ṣáláṣí ó aha. أما إخلاص نيته ṣùgbọ́n على ṣọ́kùn ẹ̀ هذه mọ́ الأعمال èyàn ò lè fojú rí yẹn ah أكرمكم الله. so ولكن الأولياء ليسوا معصومين كالأنبياء. ká máa kà á sí pé màásùmù ni wọ́n yìí ṣe màásùmí akramakumullah sa ipò كالأنبياء. wòlíì ò lè tó kó ànẹ́bì àìsàn pé eléyìí tí wàá dé ààyè kan ó ti tayọ ó tún jẹ́ wòlíì ẹ pè lánàbì ilẹ̀kùn jẹ́ ànẹ́bì ó ti tì. akramakumullah sa الله أكبر. لأن العصمة مختصة بالنبوة دون الأولياء. àwa ni so ẹni tó fẹ́ jẹ́ wòlíì yẹn màásùmù ni ó jẹ́ torí gbogbo nǹkan tó ليسوا àkàkalẹ̀ بمعصومين. àní ká wá sọ pé ẹni tó fẹ́ jẹ́ wòlíì yẹn màásùmù ni ó jẹ́ akramakumullah kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ màásùmù ànẹ́bì ìjẹ́ ànẹ́bì nìkan la fún. akramakumullah akramakumullah أكرمكم الله. قال الإمام الشوكاني Imam Shawkani ní علم lọ́mọ أن أولياء الله من غير الأنبياء pé àwọn àwòlíyàwó láyẹn
wọ́n yìí ṣànẹ́bì laysu bimasumin wọ́n yìí ṣe ẹni tá aṣọ tá bal dáàbò bò bẹ́ẹ̀ ni èyí ò máa rí àwọn immunity anakumullah wọ́n ní immunity bẹ́ẹ̀ ni sá bal yajuzu alayhim ma yajuzu ala sa'iri ibadillahi almu'minin Allah èyí tó tọ́ sí gbogbo èèyàn yòókù ló tọ́ sí wọn anakumullah lakinnahum qad saru fi martabatin aliyatin àmọ́ kẹ́mọ̀ pé wọ́n ti wà nípò tó ga faqalla an yaqa'a minhum ma yukhalifu sawaba pé wòlíì yóò wọ́n ká torí kí wòlíì ṣe èyí tó yàtọ̀ sí tí ó tako òfin Ọlọ́run akramakumullah wa yunafi al-haqqa tí ó máa tako èyí tó jódodo anakumullah wa zalika la yukhrijuhum min kawnihim awliya'a lillahi ìyẹn ò lè yọ wọ́n kúrò anakumullah nínú wòlíì o kéèyàn rí i pé wọ́n ń ṣe àwọn ìpẹ́pẹ́ díẹ̀díẹ̀ anakumullah àwọn làmọ́mọ́ yẹn anakumullah ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ ni lára anakumullah tí ò ní kúrò mbẹ̀ làmọ́mọ́ nù anakumullah وهم المقصودون بالدعاء في قوله تعالى ربنا لا تؤاخذنا إن إن القرآن نسينا أو أخطأنا nínú alukurani àdúrà tó wà mẹ́ ní akhirul baqara ẹ̀ رحمكم الله pé rabbana la tu'akhidhna in إن nasina نسينا أو aw أخطأنا akhta'na pé ìwọ Ọlọ́run má mú wa pẹ̀lú nǹkan tá a ṣe tá a gbàgbé ṣe akramakumullah sa lẹ́ṣẹ̀ anakumullah ẹ́ aw akhta'na أو أخطأنا àbá ṣe mistake má mú wa lórí ẹ̀ anakumullah so mistake yóò máa wá àwọn àṣìṣe ó máa wá ìgbàgbé anakumullah yóò máa wá anakumullah ní pé àti ìgbàgbé àtàṣìṣe díẹ̀díẹ̀ kò ní bọ́lẹ̀ fáwọn tán jẹ́ wòlíì Ọlọ́run yìí bẹ́ẹ̀ ni akramakumullah sa kò ní bọ́lẹ̀ làmámànù ni anakumullah sa والأولياء نوعان tó ìyẹn clear ta ni wòlíì anakumullah ta ni èyí ṣe wòlíì bẹ́ẹ̀ ni sá àti pé irú àwọn kí lá máa rí lára wọn kí lá máa rí lára wọn akramakumullah sa káàdẹ̀ máa ń ròyìn pé wọ́n lè má ṣe mistake náà so tá bá ti gbà yẹn dúró bẹ́ẹ̀ ká mọ̀ pé ìjẹ́ wòlíì ìran méjì ni كما نصت الآيات القرآنية èmi kọ́ mo pín àyà kùránì ló pín النوع الأول أولياء الرحمن àkọ́kọ́ awliya urrahman akramakumullah òun làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì أولياء awliya الشيطان shaitan wòlíì àwọn àṣetánì ọ̀rẹ́ àṣetánì ọ̀rẹ́ tọlọ́hun gbogbo nǹkan tọlọ́hun ni ó máa mú la ilaha illallah ọ̀rẹ́ àṣetánì ó máa pe mùláhù fún allahu akbar wa sawwala lahu àṣetánì ni ó máa tẹ̀lé أما أولياء الرحمن èyí tó jẹ́ ọ̀rẹ́ tọlọ́hun yìí فهم الذين يتولى الله أمورهم la ilaha ويتولاهم la ilaha illallah òun ni àwọn mú Ọlọ́hun lọ́gàá wọ́n mú lọ́rẹ̀ẹ́ wọn Ọlọ́run náà mú wọn lọ́rẹ̀ẹ́ allahu akbar وقد يعرف الولي نفسه أنه من الأولياء ó ṣeé ṣe kí wòlíì mọ̀ rẹ̀ wípé wòlíì lòun وقد لا يعرف نفسه ó ṣeé ṣe ويجهل عن ولايته لله kí wòlíì má mọ̀ rẹ̀ ń wòlíì kó pamọ́ síbẹ̀ allahu akbar kó pamọ́ fóun gan tó jẹ́ wòlíì allahu akbar tí ò ní mọ̀ rẹ̀ ń wòlíì وهو la ilaha مؤمن illallah àmọ́ mùmínì ni
والله تولى رعايته ọlọ́run ni ó máa gbọ̀rọ̀ ẹ̀tọ́ وهو يتولى الله بالطاعة òun ni ó sì máa gba tọlọ́run ṣe pẹ̀lú ń tẹ̀lé tọlọ́run Allahu akbar. ويفضل الموت على الحياة yóò máa hùn ún kó kú. Ikú ó máa hùn ju bá a ṣe ń gbáyé yìí lọ. bẹ́ẹ̀ ni kò ní gbọ́rọ̀ kú kẹ́rùbà. Akramakumullah. ويجمره العشق ní sùúrù mọ́ bọ̀. أكرمكم الله bẹ́ẹ̀ lómi bá gbọ́n pé èèyàn kú báyìí yóò sáré lọ ti géètì yóò sá wọnú ilé. àyíbo ló ń sá lọ. Allahu akbar. ọlọ́run ló ti sọ fún ẹ pé la khawfun alayhim wala hum إن أولياء الله لا خوف عليهم wala hum يحزنون la khawfun alayhim. wala. àwọn tó jọ́ rẹ̀ ọlọ́run yẹn kì í ikú yìí bà wọ́n lẹ́rù, wọn ò ní bẹ̀rù. wala hum yahzanun torí wọ́n mọ nǹkan tó ń lọ bá lọ́hùn. wọ́n sì ní banújẹ́ lórí nǹkan tó bá fi kalẹ̀. Anakumullah. wọ́n fọmọ kalẹ̀, wọ́n fi ìyàwó kalẹ̀, Allahu wọ́n ní banújẹ́ lórí wọn. ìpè báwo lẹ́yìn wọn ó ṣe wá rí kọ́mọ banújẹ́, kò ní banújẹ́. Allahu akbar. Ẹ̀mí wọn balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé àwọn ò balẹ̀ jẹ́. ẹ̀mí wọn balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé Akramakumullah. wọn ò balẹ̀ jẹ́. Akramakumullah. so wọn èédú tọmọ pàápàá. nínú àpẹẹrẹ tí yẹn fi ń mọ wòlíì Ọlọ́run ni ẹ. wọn èédú tọmọ. Allahu akbar. ok òun ni túmọ̀ wípé ikú yóò dùn mọ́ wọn ju kán máa bẹ láyé lọ. يفضل الموت على الحياة Akramakumullah. ويغمره العشق والإفراط فيه so wọn máa jẹran kú. kódà àṣejù ó fẹ́ wọ̀. ويكون أبا للنوع البشري but gbogbo ìjẹ́ èèyàn Akramakumullah. yòókù làwọn máa jẹ́ bàbá fún. Anakumullah. الله ìyẹn ni pé gbogbo ìjọmọnìyàn Anakumullah. tó bá súnmọ́ wọn ni wọ́n máa jẹ́ bàbá fún. Anakumullah. ó ti jòkó báwọn. wọn ò ní sọ pé tèmi leléyìí èmi ò fẹ́ rí. Allahu akbar. tèmi leléyìí èmi ò fẹ́ rí. Allahu akbar. Allahu akbar. ومرتبته دون النبوة ipò tó wà yẹn kò tó ànábì, so wòlíì kò lè jẹ́ wòlíì tán ká máa sọ pé ó ti wá dà nábì. kò sí bóyá fẹ́ gbọ́ lọ́hùn gbọ́ tó, kò sí bóyá fẹ́ ṣe nǹkan ran yàn tó, kò sí bóyá fẹ́ yan náfìlà tó. kò sí, kò lè dà nábì. Allahu akbar. ولم يكن آخر أفق فصيلة بداية النبوة kì í ṣe pé ibi tí ìjẹ́ wòlíì parí sí o ibẹ̀ nìjà nábì ti bẹ̀rẹ̀. rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Akramakumullah. ó dà torí pòdì nìyẹn. Akramakumullah. فلا تلحق نهاية الولاية بداية النبوة أبدا يشرب بمنهل النبوة مباشرة دون انفصال. so nǹkan tó wọ́n máa ibi tí ó ti máa mú mi, omi ìmọ̀ ni o, omi ìfẹ́ Ọlọ́run ni o, omi gbogbo àwọn omi wọ̀nyí. manhali nubuwa. Akramakumullah. ibi táwọn ànábì tí ibi ìṣẹ̀lẹ̀ ru omi wọn Akramakumullah. ibẹ̀ làwọn ó ti máa mú. مباشرة دون انفصال. straight ni kì í ṣe oge. life and direct. life and direct. Akramakumullah.
ولانقطاع النبوة والوحي وبتبقي درجة الدنيا للوحي وهي الإلهام والكشف. بانتونكا. ولانقطاع النبوة والوحي وبتبقي درجة الدنيا للوحي وهي الإلهام والكشف. tí ìjà nàbí bá fẹ́ bẹ̀rẹ̀ anakumullah sa àlá ni ó máa lá. anakumullah àlá tíjà nàbí bá fẹ́ bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ àlá ni. akramakumullah sa ìjà nàbí fẹ́ bẹ̀rẹ̀ ni. akramakumullah sa tí wòlíì ó lè lálàá o àmọ́ kò ní tó kò ní dàbí yẹn. anakumullah yóò àti àjèjá nẹ́bí ó parí sára pé wáàyí ni tí wáàyí bá ti bẹ̀rẹ̀ fún wáàyí yẹn ò ní dúró. tí jẹ́ wòlíì bá ti bẹ̀rẹ̀ òun náà lè lálàá o bọ̀tà alẹ́ ò lè dàbí tànàbí akramakumullah sa bil-ilham والكشف wal-kashf yóò máa mọ nǹkan. láì sí pé tíṣà kan ní ó kọ Allahu akbar ilmu ladunni nìyẹn. akramakumullah wọ́n máa pè nìyẹn. akramakumullah àwọn ní tasawufu máa pè ilmu batini kò sí ilmu kan tó jẹ́ batini. ma huwa batinun ladayka ma huwa zahirun ladayka ma huwa batinun ladal ghayr. akramakumullah èyí tí wọ́n ń pè ní batini yẹn akramakumullah lọ́dọ̀ ẹlòmíì zọ́ọ̀yìrì ni. ihun tó kọjú sí wọ báyìí nísìnyí ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. bẹ́ẹ̀ ni bí ìlú gangan. akramakumullah sa èèyàn wá lè sọ pé batini ni rárá ilmu ladunni ó yàtọ̀ sí ilmu kasibi. akramakumullah sa èèyàn ń ṣiṣẹ́ rí ni èèyàn ó lọ skul anakumullah àbí ó lọ lè kéwú bẹ́ẹ̀ni sa tíṣà ó kọ bẹ́ẹ̀ni àáfà ó kọ anakumullah kó tó mọ̀ bẹ́ẹ̀ni sa kásíbí nìyẹn. yóò lọ lójú ọ̀nà ètò ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni ó sì fún ní manhaj. akramakumullah sa ọdún báyìí sí gbé báyìí nǹkan báyìí ló máa mọ̀ ọdún báyìí sí báyìí nǹkan báyìí ló máa mọ̀ ọdún báyìí sí kásíbí nìyẹn. anakumullah ladunni kò ní lọ bì kankan. la ilaha illallah yóò máa mọ̀ ni. káì la ilaha illallah ó lè sùn kó mọ̀ la ilaha ó rí lójú ràn kí wọ́n kọ la ilaha yóò sì mọ̀ Allah yóò tún máa ṣàlàyé fẹ́lómi. Allahu akbar ẹlòmíì máa ilẹ̀ àmù kíni bí o fẹ́ ya wèrè nù ilẹ̀ àmù wà o ilẹ̀ àmù wà ilẹ̀ àmù wà ní àwọn fi ń mọ nǹkan. anakumullah àmọ́ rọra jókòó jẹ́ torí tó bá lọ tó bá béèrè tó bá gbégbé kúgbélé ẹ lọ́wọ́. ntọ́wọ́ rẹ ò tó fẹ́ fi gbọ̀ngàn fa. yóò rèé kúrè bò lórí ni. àmọ́ ilẹ̀ àmù wà. Allahu akbar pípé kò sí ilẹ̀ àmù yẹn wà. Allah bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tán ni. ó wà lọ́dọ̀ àwọn tán ni. àwọn tó ní wà àmọ́ pọ̀lọpọ̀ wọn ò ní fún yàn. láwọn tán ní ọ̀ríjínà rẹ̀. ṣé báwọn náà bímọ. káì ọmọ wọn ni wọ́n yà fún.
Ayakumullah. alábẹ́ kékeré wà. alábẹ́ kékeré wà. Allah. Ayakumullah. èyí tí wọ́n ra dá fún yàn bí ẹ̀kọ́ kéékèèké. alábẹ́ kékeré wà tí wọ́n fún yẹn pé ìwọ ṣàgbẹ́ ilé ìwọ àmọ́ yín ńlá ìwọ̀n nígbè fún. akramakumullah. Ayakumullah. ẹni tó bá ń tẹ̀ ẹ́ ló máa ń pè ẹ máa ń tú ẹ máa ń ṣe kíní kan ìwọ jókòó bẹ́ẹ̀. Ànábì bí jẹ́ ànábì bá fẹ́ wá àlálẹ̀ yìí ó máa lá. Bẹ́ẹ̀ni. àmọ́ ti wòlíì ọlọ́run tí èèyàn rìn náà tọ́lọ́run tó fẹ́ di àyò ọlọ́run yóò máa rí ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run àwọn káṣàfi ó sì máa hàn sí. Bẹ́ẹ̀ni káṣù ó máa ṣẹlẹ̀. akramakumullah sa. انقطعت النبوة والوحي وتبقى الدرجة الدنيا للوحي وهي الإلهام والكشف. ìyẹn kéré sí wáàyí. anakumullah sa. wáàyí ti gé ìjọ tá nẹ́bì ti kú sallallahu alayhi wa sallam. kò sí wáàyí mọ́. akramakumullah sa. inspiration naam. ìyẹn ti lọ but ó kù ilham anakumullah. kashfu. akramakumullah sa. kashfu yẹn làwọn wòlíì máa ń ní àti ilham. akramakumullah sa. رحمكم kashfu yẹn èèyàn máa wo báyìí bí ìgbà tó ń wo fíìmù. wọ́n máa play rẹ̀ fún. yóò máa wo báyìí الله tó bá lajú tó bá wo òkè báyìí tó bá kíní yóò ṣí gàgá fún ni gan-an. Allahu akbar. Allahu akbar. yóò máa wo ni Allahu yóò sì máa sọ. Allahu akbar. Allahu akbar. òun náà ń pè ń káṣàfí. ká ṣàfihàn. ń ṣe kálukú náà bí kó máa rí bẹ́ẹ̀ tí ń sọ. kó máa rí bí ṣe ń sọ àwọn. èmi mò ń sọ ni èmi tí ń sọ yẹn. Alhamdulillah. ṣé mi ni mo á fẹ́ ṣe ọ̀wọ́n ni rárá. Allahu akbar. رحمكم الله Naam. فإذا صح للولي قدم الأخذ من الرسول من غير واسطة فهناك يصح أن يرشد الأمة المحمدية ويتصدر لدعائهم إلى الله عز وجل بحكم النيابة عن الرسول. Báwí. فإذا صح للولي tó bá tọ́ kí wòlíì قدم الأخذ من pé kó máa الرسول gbà látọ̀dọ̀ ànẹ́bì من غير واسطة láì kò sí wásítà kankan. فهناك يصح أن يرشد الأمة المحمدية ibẹ̀ yẹn ló ti wá tọ́ kó máa kóyá sí pé wòlíì lè fi àlèhùnmọ̀ mọ̀nà. Akramakumullah. ويتصدر لدعائهم إلى الله عز وجل òun ni ó sì gbáwájú pẹ̀lú kó ṣàdúrà sọ́dọ̀ Akramakumullah. Ọlọ́run fún wọn. بحكم النيابة عن الرسول. ó ń ṣojú ànẹ́bì Bẹ́ẹ̀ni. ni àwọn sì làrólé àwọn àwọn ànábì aṣọ Ọlọ́run. àrólé kì í ṣànẹ́bì àwọn ń ṣojú ànẹ́bì. Akramakumullah. الله أكبر. وقال صاحب الفتوحات المكية ما هو أوضح من ذلك. àlàyé tó tún wá jù yẹn lọ ó wà nù Futuhatul Makkiyah. اعلم أن ó ní الحق lọ mọ̀ تعالى wípé أن الحق تعالى Ọlọ́run fúnra ẹ̀ قسم ظهور الأولياء بانقطاع النبوة والرسالة. ó gé àwọn wòlíì lẹ́yìn ni pẹ̀lú wípé
wáyé ti tán akramakumullah ìgé lẹ́yìn nìyẹn bẹ́ẹ̀ni بانقطاع النبوة والرسالة. والرسالة rìsálà ó ti tán بعد كي موت هو- محمد صلى صلى الله الله عليه عليه bàtà wasallam. lẹ́bì ti kú kí ló wá kù ní wìláyà akramakumullah وذلك لفقدهم الوحي الرباني torí pé àwọn wòlíì ò lè rí wáyé الذي هو قوت أرواحهم ètò ayáṣí pé òun ló ń jẹ ẹ̀mí wọn ولو أن أحدا من الأولياء كان في مقام نبي فضلا عن كونه قد فضله ما قسم ظهره a lè sọ pé òun ló ṣojú ànẹ́bí ìyẹn nípa a lè sọ pé ànẹ́bí ni bẹ́ẹ̀ni sà a máa lè sọ pé ó ṣojú ànẹ́bí akramakumullah ó rẹpírẹsẹ́ǹtì bẹ́ẹ̀ni sà ànẹ́bí torí àwọn ò gbà wáyé direct látọ̀dọ̀ Ọlọ́run mọ́ bẹ́ẹ̀ ni ولا احتاج إلى وحي على لسان غيره وإنما غاية لطف الله تعالى بالأولياء أنه لا أبقى عليهم وحي المباشرات في المنام ليستأنسوا برائحة الوحي káwọn máa gba tí wọ́n lè gbá wáyé but èyí tó súnmọ́ tó kéré jù akramakumullah tó kéré jù wáyé lọ yẹn láàmà fún wọn المباشرات في المنام òun ni káwọn náà máa lálàá mubashara akramakumullah látojú oorun ليستأنسوا برائحة الوحي àwọn máa na fàájì pẹ̀lú pé òórùn fẹ́ẹ́rẹ́ tó ń wá bá aroma rẹ̀ nìkan ni ó máa gbọ́ àwọn gbóòórùn ó wáyé máa fa sí mú gbóòórùn wáyé Ọlọ́run fún ọ níwáyé àmọ́ Rárá. fún ọ láǹfààní kó mọ gbóòórùn ẹ̀ èyàn ò sì ní gbóòórùn oúnjẹ kó lóhun yó kò lè dàbí ẹni tó jẹun. kò lè dàbí أما أولياء الشيطان tó Awliyaur Rahman nìyẹn àwọn ló lọ straight wọn àwọn la kà kalẹ̀ akramakumullah pẹ̀lú dì àmọ́ Awliyaur Shaitan وهم الذين يتولون الشيطان àwọn ni wọ́n ń bá Ṣẹ̀tánì ṣọ̀rẹ́ ويتولاهم àṣetánì náà sì ń bá wọn ṣọ̀rẹ́ wọ́n jọ ń ṣe business pọ̀ wọ́n jọ dàpọ̀ يفرحون بالمعصية inú wọn máa dùn pẹ̀lú pẹ́ṣẹ̀ ni wọ́n ń ṣe la ilaha illallah واتباع الشهوات wọ́n máa tẹ̀lé adùn ayé ويكرهون الموت wọn ò ní fẹ́ kú ويؤثرون الدنيا على الآخرة o ayé yìí wọ́n gbé lékè ọ̀run ẹ bá ń sọ̀rọ̀ pé kíní yóò lẹ́yìn o wọn ò ní dáyìn lò allahu akbar allahu akbar ìgbẹ̀yìn pé ẹ bẹ̀rù ìgbẹ̀yìn wọn ò ní bẹ̀rù wọn ò ní àtúbọ̀tán bẹ̀rù àtúbọ̀tán allahu akbar ẹ̀mí wọn ò di lórí nǹkan ṣe àṣetánì ti di wọ́n lẹ́bi allahu akbar tó rá ṣetánì ni wọ́n ń bá ṣe allahu akbar قال تعالى ọlọ́run sọ wípé إن زعمتم ń zàántùn زعمتم أنكم أولياء tẹ bá لله lérò tẹ bá ròyìn pé wòlíì ọlọ́run ni من دون الناس yàtọ̀ sáwọn èèyàn فتمنوا ìyẹn ni pé الموت ìyẹn ni pé ẹ ròyìn pé wòlíì ní àwọn èèyàn tó yín bí wòlíì ẹ wá dábàá kú wò إن كنتم صادقين ẹ wá yẹ kó tọ́ lẹ̀ ń sọ ولن لا إله يتمنوا إلا الله. ẹ máa wò wọ́n ولن láéláé يتمنوا أبدا láéláé wọn ní lérò kú بما قدمت أيديهم pẹ̀lú nǹkan tí wọ́n ti fọwọ́ La ara ilaha wọn ṣe والله عليم بالظالمين ọlọ́run bá mọ alábòsí èèyàn allahu akbar ولأولياء الله طبقات ìpele ìpele làwọn Awliyawo ọlọ́run ولكن عند الإمام الشوكاني ṣùgbọ́n ìmáàmù Ṣàukání méjì ló pín wọn sí فهم àkọ́kọ́ سابقون مقربون asábìkún asábìkún ọ̀tọ̀ làwọn yẹn
wa sahabu yaminin muqtasidun. muqarrabuna lẹ́yìn yẹn ashabul yamin àwọn méjèèjì nìyẹn. akramakumullah. àkọ́kọ́ ni awrasna alkitaba allazina istafayna min ibadina. láyà fi sọ yí pé àwọn tá a jogún tírà fún. awrasna alkitaba allazina istafayna min ibadina. èyàn ò ní jáfa kó máa ka alukurani báyìí àáfà lápè. àwọn tá a wá jogún kíka alukurani yẹn fún ìpín mẹ́ta ni wọ́n. faminhum zalimun linafsihi. ó wà nù wọn orí ara ẹ̀ ló ń ṣàbòsí fún. wa minhum muqtasidun. ẹlòmíì tó tún wà ń bẹ̀ tó bá ṣe díẹ̀ àtúnṣe èrè díẹ̀ tó bá ṣe díẹ̀ àtúnṣe èrè díẹ̀. wa minhum sabiqun bil khayrati bi iznillah. ẹlẹ́ẹ̀kẹta wọn lẹ́tọ́ á sí pé gbogbo gbà sabiqun bil khayrat Allahu akbar. dáadáa ni ó máa ti ṣáájú. Biiznillah. bi iznillahi. ọlọ́run ló fi ràn. dhalika huwa al-fadlul kabir. ìyẹn lọ́lá tó ga jù. Allahu akbar. falaysa shay'un yumayyizu al-waliyya min sa'iri an-nas. nǹkan tí ó dá wòlíì yàtọ̀ ni pé tàbá ti rí báyìí lásán pé wòlíì lélẹ́yìí ní tí máa dá wọn yàtọ̀ lọ́dọ̀ àwọn èèyàn laysa shay'un kò sí nǹkan kan yumayyizu al-waliyya min sa'iri an-nas. tí ó fi dá wòlíì mọ̀ tẹ́ fi pé àwọn tó jókòó yìí wòlíì ni làwọn eléyìí wà. àwọn eléyìí wọ́n ṣe wòlíì ara wa qad yakunu wọn mọ̀ èyí dá wọn mọ̀. Allahu akbar. wa qad yakunu afqara an-nas. La ilaha illallah. wòlíì gan ó lè jẹ́ àtòṣì jù tẹ́nì kankan ò ní yà sí. wàláì. La ilaha illallah. aw mimman yazdarihi an-nas. àbẹ́ni ẹlòmíì dáná pé ẹ kàn fojú yẹpẹrẹ wò báyìí. ẹ̀fẹ́lẹ́ ilé jáde. ẹ̀fẹ́lẹ́ ilé yóò mú kò mọ nǹkan tó ń ṣe. Allahu akbar. wa yakununa fi tabaqati al-ummati Irú wọn. duna ikhtisas. wọ́n máa ń wà ní stratum èèyàn tobacot La ilaha illallah. ni wọ́n máa ń wà. duna ikhtisas. kò sí tobacco kan tẹ́ fi wá mọ̀ pé tobacco báyìí àwọn wòlíì ló máa ń wà bẹ́ẹ̀. yóò kàn dàpọ̀ máwọn èèyàn ẹ̀ ní. ara ẹ̀ ní láwọn mọ̀. qala al-imam Ali karramallahu wajhahu. Imam Ali sọ pé inna Allaha ta'ala akhfa thalathan fi thalathin. Ọlọ́run tọ́jú nǹkan mẹ́ta pamọ́ sára nǹkan mẹ́ta. inna Allaha akhfa suqtahu fi ma'siyatihi. Ọlọ́run fi ìbínú ẹ̀ sára ẹ̀ṣẹ̀. fala tahqiranna min má al-ma'siyati fojú kéré ẹ̀ṣẹ̀ kan. wala'alla wàlàhálà suqtahu sòtọ́hù fi ó ṣeé ṣe kó yá sí pé èyí tó fojú kéré yẹn ibẹ̀ ní bínú Ọlọ́run wà. Allahu akbar. wa akhfa rida'ahu fi ta'atihi. Ọlọ́run fi ìyọ́nú ẹ̀ sára títẹ̀lé. fala tahqiranna min at-ta'ati shay'an. má fojú kéré kankan níbi ìyọ́nú Ọlọ́run. wala'alla rida'ahu fihi. ó ṣeé ṣe kó yá sí pé èyí tó fojú kéré yẹn ibẹ̀ ní ìyọ́nú Ọlọ́run wà. wa akhfa awliya'ahu fi ibadihi. Ọlọ́run tọ́jú àwọn wòlíì ẹ̀ La ilaha sínú illallah. àwọn ẹ̀dá tó dá. fala tahqiranna ahadan min ibadihi. má fojú kéré ẹnìkan wípé ẹ lè ta ni. má fojú kéré ẹnìkan. Allahu akbar. wala'allahu huwa dhalika al-wali. ó ṣeé ṣe kó já sí pé ẹni tó fojú kéré yẹn ó ṣeé ṣe kó já sí pé òun ni wòlíì. Allahu akbar. Allahu akbar. law aqsama ala ala Allahi Allahi la la abarrahu. bánikọ́lọ́hún ṣe yóò ṣe lẹ́ẹ̀kan náà. yóò ṣe. rahmakumullah. wa yukhti'u ba'du an-nas fi ma'rifati man huwa al-wali. àwọn èèyàn máa ń ṣe mistake yìí pé ẹni tí wọ́n fi mọ̀ yìí pé wòlíì ni wọ́n máa ń ṣe mistake ń bẹ̀. ẹlòmíì tí ò yẹ ní wòlíì wọ́n máa pè é wòlíì. ẹlòmíì tó jẹ́ wòlíì wọ́n á fojú kéré ẹ̀. Allahu akbar. yazunnuna anna al-wilayata wọ́n máa ń rò muqtasiratun wípé 'inda al-ulama. tẹ bá fẹ́ rí wòlíì o ẹ ṣáà wá lọ sọ́dọ̀ àwọn àfa.
wa sahabil lihya àwọn tó bá nírùngbọ̀n wal amama ẹni tó bá ń wé láwàní labisil jilbab tó wọ ẹ̀wù jàlábíìbù tó fahasiba wọlẹ̀ àwọn nìkan ni wòlíì mistake nìyẹn. fayanzuruna man duna haula'i nazrata ẹni tahqirin tí ò bá ti wá rí bó bí tí ò bá ti rí bí àwọn ṣe rò yẹn wọ́n máa fojú yẹpẹrẹ wò ó ta ni wòlíì wo ni. 1998 lẹ ti kọ tírà yìí sà. bẹ́ẹ̀ni akramakumullah 98. 98 La ilaha illallah. 28 years ago. Ó dàbí pé àárọ̀ yìí lẹ́sẹ̀ kọ́. ọ̀wọ̀ ṣé bí n tó ń ṣẹlẹ̀ ní. Allahu akbar. àsìkò sì tí tó báyìí ń jọ náà. bẹ́ẹ̀ni. Allahu akbar. qala al-imam Ibn Taymiyyah. Ibn Taymiyyah wá wípé. laysa li awliya illahi shay'un yatamayyazuna bihi ẹ an bá rí sa'iri nas. àwọn wòlíì ọlọ́run yẹn kò sí tí wọ́n fi ń yàtọ̀ sí àwọn èèyàn. fi zahir min al-umur. níbi tá a bá ti ń wò wọ́n báyìí wọ́n yàtọ̀. wal mubahat. èyí tá a bá ṣe lẹ́tọ̀ọ́ wọ́n yàtọ̀. fala yatamayyazuna bilibasin duna libasin. ẹ lè faṣọ kan mọ̀ wọ́n pé aṣọ táwọn wòlíì wọ̀ rẹ̀ o. La ilaha illallah. ẹni tó bá ti wọrú aṣọ báyìí kì í ṣe wòlíì. Allahu. iza kana kilahuma mubahan. tó bá ti já sí pé ẹni tí wọ́n wọ̀ yẹn mubahu ni ẹni tó tọ́ ni. wala bi halki sha'rin. kì í ṣe pé kán wá farun aw taqsirihi. àbí kí wọ́n gé aw dhafrihi. àbí kí wọ́n jùúlẹ̀. iza kana mubahan. tó bá ti já sí pé ó tọ́ kí wọ́n ṣerú ẹ̀. kama qila. gẹ́gẹ́ bọ́n ṣe rí pé. kam min siddiqin fi quba'in. mélòó la fẹ́ rí nínú siddiq ẹ rí inú aṣọ. wa kam min zindiqin fi aba'in. ẹ wàá rí zindiku Sòndókò. òun èé ṣe wòlíì ẹ máa ń pè wòlíì ni. fi aba'in. fi àbáyé ẹ rí inú àbáyà ńlá Allahu akbar. tó gbé wọ̀ yóò wá kó aṣọ sára bíi àlùbọ́sà. Akramakumullah. àwọn wòlíì dé. Níbo. bal yujaduna fi jami'i asnafi ummati muhammadin sallallahu alayhi wa sallam. ìtumọ̀ ẹgbẹ́ wòlíì ẹ lè rí inú àgbẹ̀ ẹ lè rí inú oníṣẹ́ ọwọ́ ẹ lè rí lọ́jà tó ń ta ata Allahu akbar. ẹ lè rí lọ́jà kódà tó ń tẹran. Allahu akbar. Allahu akbar. idha lam yakunu min ahli al-bid'ah az-zahira wal-fujur. lópin ìgbà tí ò bá ti já sí pé oníbídíà ni wal-fujur. fásìkì ni. Akramakumullah. fayujaduna fi ahli al-Qur'an. nínú àwọn tó ká alukurani tó má alukurani àárí wọn ń bẹ. wa ahli al-ilmi. àárí wọn nínú onímímọ̀. wa yujaduna fi ahli al-jihad. àárí wọn nínú oníjihad. was-sayfi. àárí wọn nínú àwọn tó ń fi dàjà. wa yujaduna fi tujjari. kódà àárí wọn lólùṣòwò. Allahu akbar. was-sunna'i. àárí wọn lóníṣẹ́ ọwọ́. was-zurra'i. àárí wọn lágbẹ̀. ìyẹn nípa lè bá wòlíì nínú gbogbo nǹkan tá a kà kalẹ̀ yìí. Èèyàn ò gbọ́dọ̀ fojú kábì kan pé ibi nìkan láti rẹ ni Ọlọ́run. Akramakumullah. gbogbo bíkíbi láti lè rí wọn. Akramakumullah. kìí sáfà nìkan ní di wòlíì. rárá o. oníṣòwò a máa di wòlíì. àgbẹ̀ a máa di wòlíì. oníṣẹ́ ọwọ́ a máa di wòlíì. kọ́rẹ́ ẹni torí tó ẹlòmíì ó di táì. alákọ̀wé a máa di wòlíì.
akramakumullah. náà Hayakumullah. bá mú àwọn àkáàmù kan jáde. Yuhka anna sultan al-Osmani Suleiman al-Qanuni talaba an yu'ta ilayhi bi muhandisin mawsuqin lásìkò bi ilmihi wa amanatihi. dáúlà Osmaniya khalifa yẹn wá mú Suleiman al-Qanuni Suleimanul Qanuni ni wọ́n ń pè. talaba Ó wá an yu'ta ilayhi bi ẹ bá mi muhandisin wá mawsuqin bi ẹni tó ilmihi mọ civil engineering mawsuqin bi ilmihi wa amanatihi. tó lámàánà tó ní mímọ̀. فجيء إليه بمهندس من أصل أرمني wọ́n wá lọ wá ẹnìkan wá ọmọ Armenia ni اسمه معمار سينار آغا Sinar Aga lórúkọ ẹ̀. فعهد إليه بهدم إحدى السرايا القديمة. ó wá rí pé nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ni pé sórí bí àwọn bíi fẹ́ǹsì wọ̀nyí àwọn ògiri wọ̀nyí bá mi wò. وإنشاء بدلا منها سرايا جديدة. kó wá mọ ìmí akramakumullah. ní tuntun kó fi pààrọ̀ ẹ̀. بعد الانتهاء من تشييد هذه السرايا. ìgbà tó wó èyí tí wọ́n wó yẹn tó parí ẹ̀ tán ó wá ní استدعاه السلطان sultan wa pè é pé عندما كنت تهدم السرايا ìgbà tó ń wó gìrì yìí استخدمت عمالا àwọn kan ló lò ثم àwọn tó lò yẹn ثم mo استبدلتهم fẹ́ mọ̀dí tó fi lò àwọn yẹn ثم ó wá استبدلتهم pààrọ̀ wọn بعمال آخرين pé àwọn eléyìí àwọn yẹn ló lò في tó البناء. fi ṣe bìnáwó ìtòwó ó lo àwọn ìṣí kan ó fi dáwó ó wá lo ìṣí míì nígbà tó fi mọ̀ míì. Aha. فلماذا فعلت ذلك؟ kí nìdí tó fi ṣe yẹn فأجابه المهندس mohandis yẹn wá rí pé ناس ó ráwọn للتدمير èèyàn ناس àwọn èèyàn kan wà للتدمير ó dá gbogbo nǹkan wó ni wọ́n wúlò fún akramakumullah. وناس ṣọ́ra àwọn للتعمير. kan wà kan mọ́lé akramakumullah. làwọn yẹn wúlò fún akramakumullah. ومن يصلح للتدمير ṣọ́ra àwọn tó wúlò fún ká ó wó fẹ́ nǹkan ká لا dá nǹkan rú. يصلح dáwó للتعمير. àwọn ò lè wúlò fún bó ṣe fẹ́ mọ̀ mí ẹni tó bá ti gúùdù síbi ká bá nǹkan jẹ́ ká fọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni lójú ibẹ̀ ló lè lọ sí kò lè tún nǹkan ṣe láyé tún ṣe. الله أكبر. torí ọlọ́run dóhun nítorí kó wá wó nǹkan ni. الله أكبر. فعوجب السلطان بحكمة المهندس sultan yẹn á ronú pé ọgbọ́n lóòótọ́ وعينه مستشارا. ajẹ́ ìyẹn ládùváísà وقد شيد لاحقا أعظم مباني الدولة العثمانية. wọ́n á padà bá a kọ́ èyí tó dáa jù nínú kíní pálásì oríṣiríṣi nǹkan kan fún dawla Osmaniya. والعبرة هنا واضحة. èyí tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé لا يجوز أن يتولى من دمر البلاد. ṣọ́ra àwọn tó bá lè إعادة dà kan rí إعمارها. àìkó wọn síbi pé ẹ wá tún ṣe. ẹni tó bá sì ń bà nǹkan jẹ́ èyí jẹ́ kó dókè àpàṣẹ. rárá الله أكبر. لا يجوز أن يتولى من دمر البلاد إعادة إعمارها. àwọn tó kó torí pé kán dáwó bóyá sí páwọn náà ló tún wá kó pé ó yẹ wá mọ́. لأن من يصلح للتدمير torí ẹni tó bá dáa fún yín pé káwọn wó nǹkan ni àwọn kan ló dáa fún yín pé kán mọ nǹkan. méjì ò lè pàdé lára yẹn. gúdù níbi ká bà nǹkan jẹ́ ká bí nǹkan wó
kò lè gúdù sí ká tún ṣe. kò lè gùdù sí. akramakumullah. akramakumullah. ṣé mo ṣe lásìkò. azọ́limu nadimun wa in madahahu nasu. ṣòro alábòsí èèyàn nadimun ẹni tí máa kábàámọ̀ ni. akramakumullah sir. wa in madahahu nasu. kódà bí gbogbo èèyàn báyìí wal bí mazlumu. gbogbo èèyàn yìí òun fúnra rẹ̀ òun fúnra rẹ̀ ó máa kábàámọ̀ nú ara rẹ̀. bẹ́ẹ̀ni torí òkùnkùn ó lè kùn kó nínú má mọ́nú. bẹ́ẹ̀ni wal mazlumu salimun wa in zammahu nasu. La ilaha torí illallah. ẹni tá a bá ṣàbòsí fún Allahu akbar. salimun. sálímùn yóò sùn ọkàn rẹ̀ ó balẹ̀. yóò ní inner peace. bẹ́ẹ̀ ni wa in kódà bí zammahu gbogbo nasu. èèyàn bá ń bù. akramakumullah. wal khani'u ganiyyun wa in jaa'a. Allahu akbar. ẹni tó ní tébi ń pa kò tí ì ní o. wal qani'u ẹni tí ó tó yáyọ ọkàn akramakumullah. ganiyyun ẹni tó rọrọ̀ ni wa in jaa'a. kódà tébi máa pa. akramakumullah. wal harisu faqirun olójú kòkòrò wọ bíà. olùsí ni wa in malaka. kódà kó ní gbogbo owó kó lówó kí gbogbo èèyàn ní olówó tayọ wẹ́rẹ́wẹ́rẹ́. torí gbogbo eléyìí tó wà lọ́dọ̀ yẹn kò tẹ́ lọ́rùn kó sáà gbà yìí tó wà lọ́dọ̀ yẹn náà ni Aha. yóò sáà fẹ́ wú ọmọ ra náà ni. bẹ́ẹ̀ni wa agna insanin laysa man yamliku limala. káì. ṣé ẹni tá a lè pè lẹ́ni tó rọrọ̀ jù nú àwọn èèyàn la ilaha kì í illallah. ṣẹni tó ní. bal man yamliku sihhata wa rahata albal. la ilaha ẹni tó illallah. fọkàn balẹ̀ tó sì lálàáfíà òun lẹni tó rọrọ̀. akramakumullah. ma ni'ama Allahu ala abdihi ni'matin awfa min al-afiya fa kullu man ufiya fi jismihi fa innahu fi 'ishatin radiyah. ma ni'ama Allahu ala abdihi ọlọ́run ò lè kẹ́yàn kan bini'matin awfa min al-afiya ó ju àlàáfíà fún tó fún lọ. fa kullu man ufiya fi jismihi. gbogbo ẹni tó bá ti lálàáfíà lára ẹ̀ fa innahu fi 'ishatin radiyah. nínú ìgbésí ayé tó rọrùn jù ló ń gbé. akramakumullah. عيش رجلا ومت رجلا. tó bá fẹ́ máa ṣẹ̀mí jẹ́ ọkùnrin tó bá fẹ́ kú jẹ́ ọkùnrin. الله فصلاح الرجل اسمه وسمعته بين الناس. sórí ìjọkùnrin yẹn tó ń jọkùnrin báwo ló ṣe rí lọ́dọ̀ àwọn èèyàn ni kì í ṣe pé ọkùnrin ni mí. فالجسد يفنى ṣọ́ra ara yìí yóò padà parẹ́ yóò tán. والقوة تزول agbára tó níyẹn yóò padà yẹ kò ní sí mọ́. ولكن الذكرى تبقى. àmọ́ ta ni ẹ́ káì. òun ni ó padà ṣẹ́kù. وصدى المواقف لا يموت. ariwo tó hùn kí wọ́n pa lé ẹ lórí yóò padà tán. فالرجولة لا تعرف بعضلات مفتولة. kò ṣe báyìí ó ní pọ́nlọ apá. páwà iṣan apá dìde kò ṣe báyìí ó lágbára gan máa ti gọ̀ ni ara o. kì í ṣe bẹ́ẹ̀ yẹn nǹkan lọkùnrin. ìyẹn kọ́ lọkùnrin.
bal bi kalimatin sadiqa. àmọ́ kó lọ́rọ̀ rí lẹ́nu kí gbólóhùn rí máa jáde lẹ́nu ẹ̀ ìyẹn lè yan lọ́kùnrin. akramakumullah. mawqifin shuja'i. kò dúró ní mọ́kìfù kan tó wà tí a sì pé mọ́kìfù akínni. wa bi qalbin la yakhunu wa la yabi'u. ọkàn tí wọ́n ní rà tí ó sì ní dalẹ̀. tí ó sì ní dalẹ̀ Allahu akbar. ìyẹn ni òfin jẹ́yàn. kun za muru'atin. jẹ́ni tí ó jọmọlúàbí wahfaz wa'daka. àdéhùn tó bá ṣe fáwọn èèyàn ṣọ wahtarim nafsaka. pọ́n rẹ̀ lé qabla an tatluba ihtirama an-nasi laka. ṣáájú kò tó pé ó yẹ pọ́n mi lé Allahu akbar. ìwọ ni kó kọ́kọ́ pọ́n rẹ̀ lé. Allahu akbar.